Ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo wa pátápátá. Mo ṣèbà Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní ká máa bẹ tá a sì ń bẹ. Mo ṣèbà Elédùmarè, ọba tó dá wa sí, tó tún ní pé ká tún lè jáde, ká lè ṣerú ètò tá à ń ṣe yìí. Ọba tó ní ká gbápá kó ṣe é gbé, ká gbẹ́sẹ̀ kó ṣe é gbé. Tó ní tàbá lajú wa ká ríran, tàbá lanu kọ́rọ̀ jáde ń bẹ. Bọ́n pè wá kọ́rọ̀ wọ etí wa ká gbọ́. Ìbà rẹ o Elédùmarè ọba. Ǹjẹ́ mo ṣèbà gbogbo ajúnilọ, mo ṣèbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo ṣèbà gbogbo gbọ́rọ̀gbọ́rọ̀ náà. Ǹjẹ́ mo kí ọmọdé, mo kí àgbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kóyunú, mo káṣẹ́ ẹ̀dí. Ǹjẹ́ mo kí gbogbo baálẹ̀, mo kí gbogbo lóyè, mo kí gbogbo orí adé, gbogbo abẹ́jìgbà lẹ̀kẹ̀ lọ́rùn. Elédùmarè adílé àti ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín mú. Á ṣeé ṣe fún gbogbo wa o, yóò yẹ wá, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ọ̀rọ̀ wa ò ní dẹ̀tì, a ní mámú bọ́, a sì ní ṣàṣetì. Ǹjẹ́ fún gbogbo ẹ̀yin olórí gbogbo nílẹ̀ Kóòtù Àjíire, tẹ́ ń ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe, tẹ́ ń rìn bó ṣe yẹ kẹ́ ẹ rìn, Elédùmarè á máa bá yín gbé ẹrù yín, ẹrù àgbà tẹ́ gbé dání, tẹ́ gbé lọ́wọ́, tí gbogbo wa mọ̀ pé kò rọrùn láti gbé. Elédùmarè á bá yín gbé, á bá yín gbé ẹrù àgbà, á bá yín gbé dórí, á bá yín gbé dókè. Agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, ilé yín á rójú, ọ̀nà yín á tùbà láṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tó ń ṣe nídàkejì pé kílẹ̀ Kóòtù Àjíire kó dàrú, gbogbo ohun tó tọ́ sí yín tó yẹ, tó ṣèdàkejì ire, Elédùmarè á bá wa taari ẹ̀ sí yín, á dà sí yín lágbádá láṣẹ Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ǹjẹ́ láì dé ìnà pẹnu, kí n má fàkókò ṣòfò. Fọ́nrán lè má pẹ́, ó lè kéré, ṣùgbọ́n ohun tí mo fẹ́ jẹ́ ká ṣàkíyèsí ńbẹ̀ ni pé kókó tó wà ńbẹ̀ àti bó ṣe nípọn sí. Ìdí tó jẹ́ kí n fẹ́ wá ṣe ni pé mo fẹ́ fi rán wa létí ká máa rántí kinní kan, ọ̀rọ̀ àwọn bàbá wa. Wọ́n ní tẹ́nítẹ́ní àkísà ń ta àtàn, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n sì ní bó ṣe wù kó burú tó, ẹlẹ́nu rúrùn òun ló làmù ìyá ẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ọ̀rọ̀ tí àwọn míì máa ń lò lọ́nà tí ò dáa, fún níbi tí ò dáa, sí nǹkan tí ò dáa, tó jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá gbọ́, wọ́n á ní àwọn bàbá àwọn tó pòwe yẹn, wọn mọ nǹkan tó ń sọ. Ṣé òwe tó wá dáa nìyẹn? Ṣùgbọ́n tèmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ẹni tó rí ẹ̀ bá pé, ẹni tó bá lọ́pọlọ lórí tó bá gbọ́n, ò ní sọ párá àgbà òun pé wọn ò gbọ́n àbí wọn ò mọ ohun tó ń ṣe. Wọ́n mọ ohun tó ń ṣe. Àwa la farabalẹ̀ ká rí àǹfààní ohun tán fílẹ̀ fún wa. Ogún tá a jẹ, àwa ni ò jọ wá lójú. Wọ́n á ní ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Torí pé àwọn míì lè wá mú ọ̀rọ̀ yìí kán lọ lò ó níbi táwọn ti fẹ́ ṣe nǹkan tó dàbí pé àbòsí, àbohun tí ò dáa. Ìyẹn ò já sí pé gbólóhùn táwọn bàbá wa fílẹ̀ pé kò dáa. Ó já sí pé ìwọ ni kó gbọ́n nínú, kó gbọ́n lẹ́yìn, kó gbọ́n ńta, kó mọ̀gbà téèyàn bá fẹ́ máa lo irú àwọn ọ̀rọ̀ yìí láti ṣàkàwé ọ̀rọ̀, láti tàn ọ́ jẹ, láti mọ́ ṣe kíni, láti mọ́ kó sírú páńpẹ́ bẹ́ẹ̀ pé torí pé ó ti jọ́rọ̀ ẹnu àwọn bàbá wa ni wọ́n lò. Tó bá mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa, tó yé ọ yégé, tó dá ṣáká nínú ká mọ béèyàn ṣe ń gbọ́rọ̀, téèyàn ń fi ọpọlọ wá gbé ọ̀rọ̀ yẹn, gbé e yẹ̀wò, wá wò pé ó lè nítumọ̀ oríṣiríṣi, ṣùgbọ́n ṣé ìtumọ̀ yẹn ṣó bá ohun tó ń sọ yìí àti ohun tó ń ṣe ṣó bá a mu? Tó bá ti mọ yẹn, o ò ní rí ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa bí ọ̀rọ̀ òmùgọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ rí pé ọmọ Kóòtù Àjíire, ó yẹ ká mọ ibi tá à ń lọ, ó yẹ ká dá dúró, ó sì yẹ ká lè ní àṣẹ lórí nǹkan wa. Ó yẹ ká lè ní òṣùwọ̀n tá a mọ̀ fi wọ̀n pé ó dáa, àwa ara wa rèé, tá a jẹ́jẹ̀ kan, àtìyá àti bàbá. Àwọn tí wọ́n dàpọ̀ mọ́ wa rèé, tí a lé wọn, tá a kórìíra wọn, tá a sọ pé kán wábi tí wọ́n gbà lọ, àní kán fòun lẹ̀, kán lọ sọ́run. Rárá, a kàn ń sọ pé ẹ jẹ́ kọ́rọ̀ ẹ jẹ́ kó lójútùú. Kọ́ máa lè kó mọ̀ máa jókòó sáàyè ọmọ ọkọ. Kẹ́rú kó mọ̀ máa jókòó sáàyè ọba. Ohun tí à ń sọ nìyẹn, nítorí pé àwọn bàbá wa náà fi kọ́ wa.
wọ́n ní ìmọ̀dò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́, ẹrú ìbájọba èèyàn ìbá tí kù kan. Ṣe rí bẹ́ẹ̀ yẹn, ṣe rágbèkalẹ̀ ọ̀rọ̀ yẹn, ṣe rí pé àwọn bàbá wa mọ ohun tó ń sọ. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ lè di ẹrú, bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe. Ó sì tún ṣeé ṣe náà kí ẹrú kó di ọmọ, àmọ́ ẹrú yẹn yóò ṣe ìṣe ọmọ yẹn dójú àmì tó jẹ́ pé kì í ṣe arúmọjẹ, gbogbo èèyàn ni ó mọ̀ pé eléyìí ti kúrò lẹ́ni tá a mọ̀ pè lẹ́rú, ó ti dọmọ. Nínú irú ẹ̀ lẹ́ẹ̀ ti rí ẹlòmíì lénìí, òun gan fẹnu ara ẹ̀ sọ fún yín pé mi ì ṣe ọmọ Yorùbá, wọn bí mi nílẹ̀ Yorùbá, àwọn òbí mi ẹ̀ ṣe Yorùbá, àbí àwọn òbí mi ẹ̀ ṣe Yorùbá àmọ́ wọ́n bí mi sílẹ̀ Yorùbá, àmọ́ mo fẹ́ràn ẹ̀yà Yorùbá. Torí pé wá ń sọ lẹ́nu kọ́ lẹ́ẹ̀ fi mọ̀, ẹ mọ̀ rí nínú ìwà ẹ̀, ẹ mọ̀ rí nínú ìṣe ẹ̀, ẹ dẹ̀ mọ̀ rí bó ṣe ń rìnrìn àjò ayé ẹ̀, ẹ ti mọ̀ pé eléyìí ohun tó ń sọ òun ló dúró tì, òun ò sínú àwọn ọ̀rọ̀ ẹnu mi ni ẹ gbọ́, ẹ mọ̀ wo ìwà mi, àti wá ẹ̀ àtọ̀rọ̀ ẹnu àti gbogbo ẹ̀ yóò bára wọn mu, ìkankan ò ní yàtọ̀, ẹ rí nínú ìṣe ẹ̀, yóò sì mọ̀ fi tọkàntọkàn ṣe. Bákan náà lẹ́wàá rẹ́ lómi o, kì í ṣọmọ àlè o, kì í ṣe pé tí máa ní kì í ṣọmọ àlè, kì í ṣọmọ àlè nídìí pé bóyá ìyá àti bàbá tó bí pé kì í ṣe àwọn tán jọ fẹ́ra wọn tán jọ mọ̀ páwọn jọ bí kọ́nà bí, àwọn náà bí, kì í ṣe ẹlòmíì ló bí. Ṣùgbọ́n ó máa di ọmọ àlè nínú ìwà tó ń hù, iṣẹ́ ọwọ́ ẹ̀, ọ̀rọ̀ ẹnu ẹ̀ àti iṣẹ́ ẹ̀. Ó ṣeé ṣe ẹ lè wá nídìílé bàbá, nídìílé ìyá, kó jẹ́ ojúlówó ọmọ kóòtù àjèrè tàbí nínú, kódà ó lè jẹ́ ọmọ tó jáde wá láti inú ilé tó dáa. Ṣùgbọ́n tó jẹ́ pé tẹ bá ti lọ wo iṣẹ́ ọwọ́ ẹ̀, tẹ wo ọ̀rọ̀ ẹnu ẹ̀ àti bó ṣe ń rìnrìn ẹ̀, ìwà ọmọ àlè tí ìṣọmọ ọkọ lẹ́mọ̀ bá lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ó ṣeé ṣe kó jẹ́ torí àtẹnujẹ, ó ṣeé ṣe kó jẹ́ torí ojú kòkòrò, ó ṣeé ṣe kó jẹ́ pé torí pé wọ́n ń wá ohun kan, wọ́n wá nígbàgbọ́ pé ibi táwọn ti fẹ́ rí nǹkan yẹn gbà, ohun tán ń lérò pé àwọn ń fẹ́ yẹn tán ń lé, ibi táwọn ó ti rí gbà, ó di dandan káwọn ṣe àwọn iṣẹ́ kan tí ó jẹ́ kán nígbàgbọ́ nú àwọn pé àwọn ń ṣiṣẹ́ fún wọn làwọn ó fi rí nǹkan yẹn gbà, wọ́n wá máa hùwà ẹni tí ì ṣe ọmọ ọkọ. Bẹ́ẹ̀ ni ó wà. Ṣé ẹ rí kinní mi ni, ó yàtọ̀ sí kinní wa ni. Ó kò lè jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ láàlà táwọn bàbá wa máa ń sọ. Ó yé wọn, àbí kí ló yẹ kó fàjà láàrin bàbá àtọmọ? Kán wá dáko, kán mọ́ lè da oko wọn pọ̀. Ṣùgbọ́n ẹ rí pé àwọn bàbá wa wọ́n là á gẹ́gẹ́ bí oríkì ọ̀fà, ọmọ láre búre, ìkan ò gbọ́dọ̀ jù kan, tí kan bá jù kan èmi ò ní gbọ́, mi ò ní gbà. Wọ́n ní kò lè jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ láàlà. Àwọn bàbá wa tó sọ bẹ́ẹ̀, orí wọn pé, ó sì nídìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ìyẹn ò já sí pé bàbá ò fẹ́ràn ọmọ àbọ̀mọ ò fẹ́ràn bàbá, ṣùgbọ́n jẹ́ a mọ èwo ń tiẹ̀, èwo ń tèmi. Tí n bá bùn ọ ní nǹkan kí n mọ̀ pé mo bùn ọ ni, tá a bá jọ ní kí n mọ̀ pé a jọ ní ni, lélẹ̀ tó já sí pé gbogbo ìgbà tó bá wù ọ́ tó wà nílẹ̀ o lè mú nǹkan tá a jọ ní kó lò ó, mi ò sì gbọ́dọ̀ sọ pé ó ṣe lò ó. Ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ tèmi, kó tó di pé ó náwó gan àbó ṣe nǹkan kan àbó ta ṣàgẹ̀rẹ̀, ó kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ mi ná. Àjọ lájọsọ lórí ẹ̀ pé ṣé mo lè mú kinní yìí, mo fẹ́ lò ó, ọjọ́ 2 ló fẹ́ fi lò ó ni, ọjọ́ 3 ni, ọ̀sẹ̀ kan ni, torí òmèrò ń gbà tèmi náà nínú nípa kinní yẹn. Nínú sísọ fún mi, nínú gbígba ìyọ̀ǹda ni ó ti mọ̀ pé èmi náà fẹ́ lò ó kó tó di pé ìwọ sọ. Ó wá ṣeé ṣe kí n wá ọ̀gá, ó dáa nígbà tó lo wá fẹ́ lò yìí, odidi ọ̀sẹ̀ kan mo fẹ́ fi lò ó, ṣùgbọ́n kò di dandan. Èmi fẹ́ lò, ìwọ náà fẹ́ lò, ó dáa bóyá màá ní kí ìwọ kọ́kọ́ lọ lò ó fọ́jọ́ 2 náà, kó wá bẹ́mi gbé kí n lò ó fọ́jọ́ 3. Àbí ìwọ gbà lọ lò ó fọ́jọ́ 2, sọ́jọ́ 2 tó ẹ fún nǹkan tó fẹ́ ṣe, tó bá ló tó ẹ, èmi lè yọ̀ǹda pé sáré lọ lò ó fọ́jọ́ 2 nígbà tó ṣe pé mi ni mo ní, ọ̀dọ̀ mi ló ń bọ̀, èmi lè lò ó dìgbà tó bá wù mí. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ṣe mi ò gbọ́dọ̀ mọ̀ ṣe láàrin ìjọ́ 3 sí 4. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé èmi àti ẹ a ti pàdé,
ó ti fọwọ́ mi wọ̀ mí lórí pé nǹkan mi ni ó gbà pé nǹkan mi ni kì í ṣe nǹkan wa. Àwọn ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Ṣé rí lórí pé à ń pariwo pé a ní láti wá bá a ṣe ọ̀nà tá a máa gbé gbà tọ́rọ̀ wa ó lójú tọ́rọ̀ wa ó gbà nílẹ̀ kóòtù àjíire, pé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ àwa fúnra wa náà a gbọ́dọ̀ kọ́kọ́ wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro titi wa. Pé lóòótọ́ ni ó dáa ká ro ti gbogbo Áfíríkà, lóòótọ́ ni ó dáa ká ru ẹrù gbogbo ẹ̀yà tó kù náà lórí ní Nàìjíríà, ṣùgbọ́n ohun tí mo gbọ́ tán sọ ni pé àìsàn àbó ohun tó bá ń ṣe Abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Eléyìí tó já sí pé ohun tó bá ń ṣe ìkankan láàrin àwa ọmọ kóòtù àjíire gbogbo wa ló jọ ń ṣe. Kò kan ọmọ mọ́là, kò kan Fúlàní, kò kan ẹni tó sọ pé Ìgbò lẹ̀yà òun. Oníkálukú ìdálù níṣèlú, oníkálukú ló ní bọ́n ṣe ń ṣe. Àwọn ẹ̀yà Ìgbò tí mo dárúkọ nísìnyí báyìí, gbogbo òṣòro àti gbogbo ohun tí àwa rò pa ní lọ́dọ̀ wa táwọn ya wá sọ́dọ̀ wa pẹ̀lú ẹran ìfẹ́ tẹ́lẹ̀dùmarè ní kó wà lára wa, tí wọ́n ní nǹkan ọrọ̀ ajé, tí wọ́n lóhun àlùmọ́nì, tí wọ́n nílé tán ní gbogbo ẹ̀ tí ò sẹ́ni tó yọ wọ́n lẹ́nu, tó tún jẹ́ pé àwọn míì nínú wọn tí ò dáa gan wọ́n tún máa kógun jà wá, wọ́n máa jà wá lólè, wọ́n lọ máa dá àwọn èèyàn lọ́nà. Ó lọ́pọ̀lọpọ̀ yín gbà míì tí wọ́n ní ẹ̀yà Ìgbò ló dáa jù, bó bá lọ ra nǹkan lọ́wọ́ wọn, wọn ò wo kóńkó mọ́ nǹkan wọ̀nyí wọ́n, ti Yorùbá ló máa ń wọ́n. Tó bá yẹ pé mo jalè, mo fi rówó tí mo fi ra nǹkan tí mò ń tà ni, nǹkan mi ò lè wọ́n, ó lè cheap. O ò lè fi wé tẹni tó mọ iye tó ná kó tó rí rà. Mi ò sọ pé ẹ̀yà kan ń jalè o, ẹ má ṣì mí gbọ́, ẹ má gbé lọ́bẹ̀, mi ò dẹ̀ fẹ̀sùn. Ṣùgbọ́n research tó wà open ni tọ́pọ̀lọpọ̀ wa ta lè lọ ṣèwádìí ẹ̀. Yorùbá tó ń jalè náà wà o, ọmọ káàárọ̀ àjíire tó ń jalè náà wà o, Fúlàní tó ń jalè wà, Haúsá tó ń jalè wà. Ṣùgbọ́n mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín kó dá mi lójú pé yóò fì síbì kan jù kan lọ. Tí tàwọn kan ó sì mú ìpalára dání ju tàwọn kan lọ, mo lè fọwọ́ yẹn sọ̀yà fún yín. Àmọ́ ibi tí mò ń lọ gangan kọ́ yẹn, jẹ́ n wá wọlé síbi tí mò ń bọ̀. Gbogbo wa ó ṣeé ṣe ká ti rí fọ́nrán kan tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè South Africa. South Africa kan náà nílẹ̀ lẹ́ńbẹ̀hún tí ò jìn sí wa púpọ̀, tá a rí wọn bí ọmọ ìyá, tá a rí wọn bí pé ìkan ni wá. Ìgbà tí yà ń jẹ South Africa, orílẹ̀-èdè Nàìjíríà bá wọn kẹ́dùn. Àwọn tí wọ́n jẹ́ bàbá wọn lénìí, àwọn bíi bàbá olóògbé Mandela, ìgbà tán nílò ibi tán lè farapamọ́ sí, tán nílò àwọn nǹkan kan, orílẹ̀-èdè Nàìjíríà ṣèrànlọ́wọ́. Ìgbà tán ń jìjàǹgbara tán fẹ́ gbára wọn lẹ̀, orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe bẹbẹ. Bá a ṣe ń fapá jó là ń fẹsẹ̀ jó. Gbogbo ohun tí ó jẹ́ pé ó lè mú káwọn orílẹ̀-èdè kan gan wá kógun tiwa, òun là ń gbìyànjú tá à ń ṣe pé rárá, àwọn ọmọ ìyá wa làwọn ẹni dúdú bíi tiwa ni wọ́n. Ṣùgbọ́n ṣé ó máa yà yín lẹ́nu ni pé South Africa yẹn náà lẹ rí lénìí tó jẹ́ pé ó gbẹnu àwọn kan nú àwọn ọmọ wọn láti máa sọ pé àwọn ọmọ Nàìjíríà, ẹ gbàgbé pé wọ́n sọ pé àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n ń ṣe kínní ẹ gbàgbé bó ṣe jẹ́. Ṣé ó tiẹ̀ yẹ kó ṣẹlẹ̀ kan sọ pé South Africa ń gbógun ti anybody ọmọ Nàìjíríà pé kán kúrò nílùú àwọn, kan máa gbàlú wọn lọ, àwọn ò fẹ́ rí wọn mọ́? Ẹ ń pa ajagun yẹn nígbà kan sẹ́yìn tó jẹ́ pé wọ́n dídì dá ojúlé gbogbo ọmọ Nàìjíríà ni. Bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe argument pé àwọn ẹ̀yà kan ni wọ́n lọ ń dà wọ́n láàmú ló fa kinní yẹn, ṣáwọn ẹ̀yà yẹn nìkan náà wá kọjú sí tán nìkan máa lọ, àbí gbogbo ẹni tán bá ti rí tán sọ pé ọmọ Nàìjíríà? Àti pé ṣé gbogbo àwọn ẹ̀yà yẹn tó wá ń gbé bẹ̀, àwọn náà ń ṣe àṣemáṣe? Kò sẹ́ni tó dáa nínú wọn. Then ṣé wọn rántí rárá pé orílẹ̀-èdè táwọn èèyàn tá à ń sọ ti wá, wọ́n ti ṣe àwọn lóore rí ni? Wípé ó dáa, ẹ tẹ̀já wo tóore tán ṣe fún wa mọ́ wọn lára, kán wá máa pe ìpàdé, kán wá máa ṣe ìjíròrò pẹ̀lú àwọn èèyàn lóríṣiríṣi pé ọmọ ìyá wa ní àfẹ́ káburú ṣẹlẹ̀, àsìfẹ́ kan lé yín,
a sì fẹ́ jẹ́ ká bọ́rọ̀ wa débi pé a máa ní kẹ́ kú òun lù wá. Àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ pera yín jọ, ẹ wá bẹ́ẹ̀ ṣe wójútùú sí. Ẹ wo orílẹ̀-èdè Ghana lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìgbà tí fọ́nrán jáde tán ní ẹnìkan ọmọ ẹ̀yà Ìgbò tó ń pè rẹ̀ lọ́ba tó lóun fẹ́ kọ́ kinní kan kingdom. Ẹ rí i pé àwọn ọmọ Ghana wọ́n ya síta, wọ́n yarí, wọ́n láwọn ò ní gbà. Ṣùgbọ́n mi ò gbọ́ pé wọ́n ná ẹnì kankan, mi ò sì gbọ́ pé wọ́n ba lé ẹnikẹ́ni jẹ́. Mi gbọ́ nígbà yẹn ni mò ń sọ, mi sọ tàwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, òun mọ̀ pọ́n ti lé àwọn Nàìjíríà kan, mo dẹ̀ mọ̀ pé gbà kan wọ́n ní káwọn Nàìjíríà kú òun lu àwọn, ìyẹn ọ̀tọ̀, bọ̀ tẹnujọ́ mẹ́ta ẹ̀. Ìgbà tẹ́nìyẹn sọ ohun tó lágbára ni, ohun tán lè lọ́bẹ̀ kan kógun lọ́bẹ̀ kan bẹ̀rẹ̀ sí yìnbọn kan mọ́ bára wọn jà ni. Bọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ìfẹ̀hónúhàn. Àwọn bàbá wọn, àwọn ọba wọn, àwọn baálẹ̀ wọn, àwọn orí adé wọn, wọ́n sì rí. Wọ́n sì pe àpérò, wọ́n jókòó, wọ́n sọ̀rọ̀ pé àwọn ò ní gbarú ẹ̀ láàyè. Ẹni yìí sọ pé òun ralẹ̀ tó tóye báyìí, ó yá. Níbi tó sọ yẹn o, àwa ò tarúlẹ̀ tó bẹ́ẹ̀ fẹ́nikẹ́ni, kó jáde kó wá sọ ibi tó rà sí, kó wá sọ ẹni tó tà fún. Lélẹ̀ tó ń ṣàpẹẹrẹ pé nínú ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ, tó bá jó ohun táwọn bàbá yẹn ń sọ òótọ́ ni, ó ti ń mọ́rọ̀ jáde bíi pé ẹni tó fẹ́ lo ọgbọ́n pé a fẹ́ lu àwọn èèyàn ní jìbìtì, bóyá ó fẹ́ lu àwọn èèyàn ní jìbìtì ni. Ó ṣeé ṣe nínú ọ̀rọ̀ yẹn tó bá yẹ pé òótọ́ lohun táwọn bàbá yẹn sọ pé kò sẹ́ni tó tarú ilẹ̀ yẹn fún ẹni yẹn lápá ibi tó ń sọ. Àmẹ́ni yẹn jáde ó sọ. Ohun tí mo fẹ́ mú yọ bẹ́ẹ̀ ni pé ẹ wá rí i pé bọ́rọ̀ yẹn ṣe ń lọ lọ́wọ́, táwọn bàbá bí ọba baálẹ̀ ní Ghana yẹn tán ti jáde tán ti fọ̀rọ̀ lẹ̀ pé kò sí ní tó jọ o, tán sì ń pe àwọn ọmọ wọn tó wà nínú ìjọba pé ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ wádìí ẹ̀, ẹ sì yanjú ẹ̀, irú ẹ̀ ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ rí i pé àwọn ẹ̀yà ìran àwọn tí wọ́n bá fà tó wá láti Nàìjíríà yẹn tán wà lágbègbè ibòmíì, àwọn tètè bọ́ síta, wọ́n ń sọ pé àwọn ò ní irú ẹ̀ lọ́dọ̀ táwọn o, àwọn ò dẹ̀ ṣerú ẹ̀, àwọn ò dẹ̀ lẹ́mìí irú nǹkan tó jọ bẹ́ẹ̀. Inú àwọn dùn, ara àwọn balẹ̀ báwọn ṣe ń gbé Ghana níbi táwọn wà níbí. Àwọn sì mọ̀ pé onílùú ló nílùú ẹ̀, wọ́n lọ́ba wọn, wọ́n ní gbogbo nǹkan wọn. So àwọn ò, ẹ rí i pé ìkìlọ̀ àti ìjíròrò tó wáyé òun ló ta àwọn yẹn jí pé tọ̀, àwọn ẹni yóò kórìíra wa, wọn bá wa jà. Ó dàbí pé àwọn tó lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ ló fa ohun tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ káwa tètè jẹ́ wọ́n mọ̀ pé lọ́dọ̀ tiwa o, àwa ò tasẹ̀ àgẹ̀rẹ̀, a sì ní tasẹ̀ àgẹ̀rẹ̀ o. Mi ò dẹ̀ rò pé èèyàn kankan lọ yọ àwọn èèyàn wọ̀nyí lẹ́nu níbi tí wọ́n wà. Mo fi yẹn ṣàpẹẹrẹ ohun tí mò ń sọ pé kálá rí irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní South Africa ni. Nígbà yẹn, nígbà tí gbogbo wàhálà ń lọ ńgbà yẹn, kò bá dà. Ṣùgbọ́n gbogbo èèyàn ni wọ́n ń kó pọ̀. Ìgbà tó yá gan, wọ́n sọ di gbogbo dúdú tó bá kù tó bá ti ṣe ẹ̀yà wọn. Ayé ìgbà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ń pariwo xenophobia. Àròpọ̀rọ̀ yẹn ti kásẹ̀ ńlẹ̀ kó ti lọ ni. Ọ̀dọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń gbọ́ àwọn èèyàn wá ní wọ́n sì ń ṣe kinní kan South Africa. Àmọ́ ní ọ̀sẹ̀ tá a lò kọjá yìí, fọ́nrán kan wá jáde, wọ́n sú ọ̀gbẹ́ni kan. Ó lọ nú ilé ìwòsàn ní South Africa. Ọmọ South Africa ni, ó kó àwọn arábìnrin kan lẹ́yìn. Ó mú rédíò walkie-talkie tí bí àwọn agbófinró àbáwọn tó bá ń ṣiṣẹ́ ìdáàbòbò ìlú tí wọ́n máa ń mú dání láti máa fi bára wọn sọ̀rọ̀. Ó mú dání. Ìgbà tó wá wọnú ilé ìwòsàn, ó wá ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá wà níbí tẹ́ ì ṣe ọmọ South Africa, ẹ dìde. Àwọn èèyàn ò dìde. Ó wá ní ẹ̀yin tẹ́ bá wà níbí tẹ́ ì ṣe ọmọ South Africa, ẹ dìde. Tẹ́ ẹ bá dìde, á wá mọ yẹ̀wò eyín wò, á sì mú yín. Àwọn èèyàn kan wá dìde, bọ́n ṣe dìde, ó ní ó yá àfira, ẹ jáde nínú ilé ìwòsàn yìí. Ilé ìwòsàn yóò sì fún yín, àwọn South Africa ti tiwa òun ló wà fún. Ṣé ti rí ọ̀rọ̀ mi? Mo ní àjọjẹ ò dùn bẹ́nìkan ò bá ní. Àjọjẹ ò lè dùn bẹ́nìkan ò bá ní. Now, ó wá kú ńbẹ̀, ó tún lọ sí ẹ̀ka hospital yẹn, another section. Ó tún lọ ṣe nǹkan kan náà tó ń ṣe. Ẹ jẹ́ kí n fi fọ́nrán yẹn sí ká wò kí n tó wá kásẹ̀ tó ń lẹ̀ torí kò ní pẹ́. Mo kàn fẹ́ sọ lérèfé, mo fẹ́ fi rán wa létí nǹkan kan pé ẹ má jẹ́ àsùnpìyè, ẹ má jẹ́ àsùnpara.
lóòótọ́ a lè rí àwọn ìlú kan tí wọ́n ti ń ṣe dáadáa láfíríkà, a lè rí àwọn olórí àwọn orílẹ̀-èdè kan tó ti ń ṣe dáadáa, kò sóhun tó burú tá bá lù wọ́n lọ́gọ ẹnu, tá bá yìn wọ́n, kò sóhun tó burú tá bá ń fi wọ́n ṣe àpèjúwe àti àpẹẹrẹ ohun tó dáa pé ẹ̀yin tẹ́ ń pe ra yín ní olórí nílẹ̀ káàárọ̀ àjíire, ẹ máa wo bí lágbájá ṣe ń ṣe, ẹ̀yin náà ti ẹ gbìyànjú kí àwa náà lè ṣe báyìí. Ṣùgbọ́n ẹ má jẹ́ a dúró sórí gbèdéke pé gbogbo agbára wa, gbogbo ohun tá a ní, ọ̀rọ̀ ẹnìyẹn la fẹ́ máa fi sọ, àbí ẹnìyẹn ni a fẹ́ lọ lò ó fún. Ẹ jẹ́ ká wo bí àwa náà ṣe lè kópa àti gbogbo agbára tí Elédùmarè bá lè fún wa, ohun táwa náà bá máa lè ṣe kí ìlú wa náà fi máa dáa bíi titi ẹni tá a fi ń ṣe àpẹẹrẹ yẹn. Nítorí pé kí ni, bí ìdí bá bàjẹ́ tán wọ́n ní tonídìí ló ń dà. Ṣé rí, kò sí bí ẹnìyẹn bó ṣe lè fẹ́ràn wa tó. Mò ń bọ̀ ná, ẹ já wo fọ́nrán ìkín tó tẹ̀síwájú, ohun tí mò ń sọ ìkín wá fi parí ẹ̀. And you guys are not South African, go out. You can go to Unjani, block P there, or Obutila Hospital, go. Hey, fast. Go Zimbabwe, you run past on good. Go Zimbabwe, you run past on good. Hurry. Madam South African. Please stand up. If you know yourself that you're not South African, please all these nurses and doctors, they are here for South Africans. Get them South Africa. Please stand up. Don't try us. Everyone says, hey, what is that? You run past the border and again. And you access. I'm making permission from a foreign again. If you know yourself that you're not South African, please stand up. Please stand up. Please don't try and stand up right now. Stand up. Sister, are you South African? Are you South African? Because we are going to check everybody. Check them. Come for God. Please, if you're not South African, come with me. Come. Come with me. Come. Sister, come over. Come. And you guys are not South African, go out. You can go to Unjani, block P there, or Obutila Hospital, go. Hey, fast. Go Zimbabwe, you run past on good. Go Zimbabwe, you run past on good. Hurry. Madam South African. Please stand up. If you know yourself that you're not South African, please all these nurses and doctors, they are here for South Africans. Get them South Africa. Please stand up. Don't try us. Everyone says, hey, what is that? You run past the border and again. And you access. I'm making permission from a foreign again. If you know yourself that you're not South African, please stand up. Please stand up. Please don't try and stand up right now. Stand up. Sister, are you South African? Are you South African? Because we are going to check everybody. Check them. Come for God. Please, if you're not South African, come with me. Come. Come with me. Come. Sister, come over. Come. And you guys are not South African, go out. You can go to Unjani, block P there, or Obutila Hospital, go. Hey, fast. Go Zimbabwe, you run past on good. Go Zimbabwe, you run past on good. Hurry. Madam South African. Please stand
If you know yourself that you're not South African. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ wa àti rí fọ́nrán yẹn tẹ́lẹ̀ tá a bá dẹ̀ tí rí òun la rí yẹn. Agbóhun tárákùnrin yẹn ń sọ fún ẹ̀yin ìyá wa tẹ́ bá jẹ́ àgbàlagbà. Tó bá jẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó ti yára jù. Ohun tó ń sọ ni pé ìgbà tó dénú ilé ìwòsàn yẹn ó ń sọ fáwọn tó wà ńbẹ̀ pé ó yá ìwọ tó bá wà níbi tó mọ̀ pé ìsọmọ South Africa ẹ dìde. Ìgbà tí wọ́n dìde ó ní a ṣe àyẹ̀wò ìwé ọwọ́ yín tá bá rí pé ìṣe South Africa. So a dákẹ́ dìde báyìí ẹ rí pé àwọn arábìnrin kan wọ́n dìde pẹ̀lú ọmọ kékeré ó lé gbogbo wọn wá ń sọ fún wọn ní ó yá eré lẹ́sẹ̀ yín báyìí pé eré yín kẹ́ mọ́ sá kó ju eré tẹ́ ń sá tẹ́ bá fẹ́ cross border Zimbabwe lọ kẹ́ kúrò ń bí báyìí. Ó tún wá lọ sí ẹ̀ka míì nínú ilé ìwòsàn kan náà ó tún lọ sọ nǹkan tó sọ yẹn ó sọ fáwọn tó wà ńbẹ̀. Ó wá ń sọ fún wọn ní àwọn dókítà àti àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó wà ńbí wọn wà fẹ́nikẹ́ni yàtọ̀ sí àwọn ọmọ South Africa. So ẹ dìde ẹ̀yin tẹ́ ẹ ṣe ọmọ South Africa ẹ jáde ń bí báyìí. Ṣé rí àwọn bàbá wa tán ní ó dùn là ń bọ̀ rẹ̀ jẹ̀kọ tílé oge tó ge jẹ àjọjẹ ò sì dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní ohun tó ń sọ yé wọn o. Arákùnrin tó ń sọ̀rọ̀ yìí gbogbo aláwọn pé ní South Africa nílẹ̀ tó mọ́lé ní wọ́n ní ìṣòro tó pọ̀ o. Àwọn funfun ń gbalẹ̀ wọn lọ mọ́ wọn lọ́wọ́ padà wàhálà ń ṣẹlẹ̀ torí oríṣiríṣi là ń gbọ́ pé wọ́n ti ń kó àwọn funfun lọ síbẹ̀ yẹn nísìn. Wọ́n ti ń kó àwọn Israelite gbogbo wọn ti ń kó wọn lọ bẹ̀ yẹn sìn tán lọ ń ṣẹ́tù wọn síbẹ̀ yẹn. Lélẹ̀ tó tún ń ṣàpẹẹrẹ pé wàhálà tó wà lọ́wọ́ wọn ó pọ̀ gan. Ẹ rí i pé arákùnrin yóò rí ti wàhálà yẹn rò kò rí ti pé àwọn táwọ̀ wọn ò tiẹ̀ jọ tiwa tí ìṣe wa ò jọra wọn ni àwọn ni tí wọ́n náà ń kó bọ̀ yìí. Ó ti rí àwọn yẹn bíi pé apá wa ò ká wọn kò sí nǹkan tá a ṣe sí. Àwọn tí àwọ̀ wọn jọra wọn tóun nígbàgbọ́ pé ìwọ̀nba nǹkan kékeré tó wá wà fún wa tán ṣe fún wa pé ká mọ́ lò ó lẹ́yìn tún wá láti ìlú yín tẹ wá ń bá wa dù àwọn lẹ́rí tó lọ ń lé yẹn. Ṣé mi lo nídàájọ́ ẹ̀ ṣé mo lè dájọ́ fún pé kò lẹ́tọ̀ọ́ àti lé wọn àbí kí ló dé tó ṣe lé wọn? Rárá ó yé Ọlọ́run òun ló mọ̀ ìdí tó fi ń ṣe é. Lóòótọ́ ta bá ní ká fojú wo ohun tó ń ṣe ò dáa ohun tó ń ṣe ò dáa ó yẹ kó fa àwọn èèyàn yẹn lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká bira wa ìlú tó wù kí àwọn èèyàn ti wá tó bá jẹ́ pé ìlú wọn dáa ohun tó ń wá kiri lọ sí Sokoto tó bá wà lápò Sokoto wọn ṣé wọ́n mọ̀ lọ káàkiri ṣé wọ́n wà níbi tí wọ́n wà yẹn ṣérú ẹ̀gbin yẹn ṣérú ìyà yẹn ṣó máa jẹ wọ́n kò ní jẹ wọ́n. Ó ní mo ṣe fẹ́ pe àkíyèsí yẹn gbogbo wa sí pé ẹ jẹ́ a gbájúmọ́ títí tiwa ẹ jẹ́ ká gbájúmọ́ títí tiwa ká ṣe títí wa náà àbá àwa ṣe títí wa àtàwọn tó ń ṣe títí wọn àtàwọn tán ti rò pé àwọn ti ṣe tọ̀dọ̀ tàwọn tán nígbà tí gbogbo wa bá ní bù fún mi bù fún ọ wọn lòun lọ̀pọ̀lọ́ ń ké lódò nígbà tí gbogbo wa bá jọ ní òun lọ̀rẹ́ wa fìjọ máa dùn òun làjọṣe wa fìjọ máa dùn òun láṣẹ lè jọ mọ́ wọlé jọ mọ́ jáde tí ò ní sí wàhálà tọ́rọ̀ wa ọjọ́ yẹra wa nítorí pé bí mo bá wá lu ẹ̀ ó rí mi rí i pé ó dùn ní ó wá bọ́rẹ̀ wa jẹ ọ̀rẹ́ wa wá bá wa jẹ̀kọ tílé oge ẹ̀ tó gé jẹ àwọn náà ní nílé kì í ṣe pé bóyá ó máa ní èrò kan nínú pé bóyá torí nǹkan báyìí ló ṣe wà lù wá nígbà tí lu títí wọn ò ṣe dáa. Ohun tí mò ń sọ yé wa mo fẹ́ pe àkíyèsí wa sí kinní ni wípé ìdí pàtàkì àti àwọn àpẹẹrẹ tó ń fi yé wa pé tẹ́nítẹ́ní èkísà ń ta tán kò lè jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Bí n bá láǹfààní báyé bá gbà mí lẹ́ni tí n bá dìde tí n bá ní mo ń lọ Burkina Faso mo fẹ́ lọ ran Traoré lọ́wọ́ yes mo lọ ṣe nínú ìfẹ́ ṣùgbọ́n kí n má lérò ń gbà wípé gbogbo ọpọlọ tí mo ní gbogbo ẹnájì mi gbogbo nǹkan tí mo ní mò ń lọ ṣe sí Burkina Faso kí n wá gbàgbé pé tílé mi ń kọ́ tọ̀dọ̀ mi ń kọ́. Ìdí ni wípé bí n bá ṣe tán
ṣé gbogbo ará Burkina Faso ṣé wọn ò mọ̀ lóore títí táyé ò fi parẹ́? Ṣé kò ní dijọ́ kan wọn ní sọ fún mi pé àjò lè dùndùndùn kó nílé má relé ọ̀gbẹ́ni wá kú òǹlùwà wa máa lọ? Ṣé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ṣé màá mọ bínú màá mọ jà ni? Ẹ rántí pé irú ẹ̀ ṣẹlẹ̀ nínú Bíbélì o, màá fi ìyẹn rán wa létí kí n tó máa lọ. Àbí a ti gbàgbé ìtàn Joseph alálàá, right? Joseph mọ̀ ṣe ìran Egypt lóore, àbóore kọ́ ló ṣe fún wọn nígbà tán ní ọ̀wọ́n gógó oúnjẹ ìyàn tó dé, tán ní kò sóúnjẹ kò sí nǹkan kan mọ́, ṣùgbọ́n kó tó dé ni Joseph ti lo tálẹ́ǹtì tí wọ́n ní Elédùmarè tó fún láti fi túmọ̀ àlá tí Fáráò gbà náà tó lá, tí ò rẹ́ni tí ó túmọ̀ ẹ̀ fún tí ò sì yé, àdìtú Elédùmarè. Ṣùgbọ́n Elédùmarè ṣe tó jẹ́ pé Joseph ló lè túmọ̀ àlá yẹn. Ọlá pé Joseph ẹlẹ́wọ̀n lásánlàsàn tá ti tì mọ́nú túbú ẹ̀dàdà sóko ẹrú, ó wá túmọ̀ àlá, aṣọ di kíni? Aṣọ di bíi mínísítà, ẹni tó wá ń bá olórí ìlú pátápátá, ó ń bá jíròrò, ó ń bá dámọ̀ràn, tó fi di pé àyè gbà tó bẹ́ẹ̀ gẹ́ tán sọ pé kó kó gbogbo àwọn èèyàn tán nínú ìtàn tá a kà, ó ló kó gbogbo àwọn èèyàn, gbogbo ẹbí ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tán tà sóko ẹrú, ó foríjì gbogbo wọn, ó kó wọn wá, gbogbo wọn wà ní Egypt. Àbí bẹ́ẹ̀ kọ́ la ṣe gbọ́? Ṣùgbọ́n ẹ má gbàgbé pé wọ́n ní nígbà tó yá, ọba kan tún jẹ, Fáráò kan tún jẹ, kò rántí Joseph mọ́, débi tí ó rántí pé àwọn ẹ̀yà kan àbáwọn ìran kan wà níbí tí wọ́n jẹ́ àwọn èèyàn Joseph, ẹ yà wọ́n sọ́tọ̀ nítorí oore tí Joseph ti ṣe rí. Gbogbo wa la mọ ìtàn yẹn. Ìwọ tó o bá mọ̀ débẹ̀ lọ túkà kó jẹ́ ó yé ẹ dáadáa. Mo ń pe àkíyèsí wa sí kinní ni pé ara àdínì tèmi ò fi ní dákẹ́ láti máa pariwo. Ṣé àwọn péjọ́ kinní tá à ń pariwo, ẹ má dẹ́yẹ sípínlẹ̀ Kwara. Ẹ má sọ pé àwọn ló mọ̀, nǹkan tó bá bá wọn kan lọ mọ́ ọ̀ràn, wípé torí tó bá bá ojú yóò padà bá mú. Ṣé rí pé gbogbo ohun tá à ń sọ ń gbà yẹn pé kó má ṣẹlẹ̀, pé ká má jẹ́ orí bẹ́ẹ̀, ṣé rí pé ó ti ń jọ gàté kò jọ gàté báyìí? Ṣé rí pé àti ọ̀rọ̀ yẹn ti wá di pé kò sí pà ń wò lákú tòkèrè mọ́ àbá ń fẹnu sọ mọ́, ó ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀. Kò tí pọ́sẹ̀ méjì tá a ṣe ń sọ pé pẹ̀lú gbogbo bó ṣe ń lọ yìí tí wọ́n ti di pé wọ́n ti ń gba bí báyìí, wọ́n ti ń gba bí báyìí, wọ́n ti dé bí báyìí, tá a fi àwọn fọ́nrán ọ̀gbẹ́ni tán ti pa dráìvà wọn tán yìnbọn mọ́ òun ṣùgbọ́n tó rí kó yọ, tá a fi hàn wá. A dẹ̀ fi àwọn tí wọ́n mú tí wọ́n kó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá nílùú Lọ́fà, a fi wọ́n hàn wá. Tá a wá ń sọ pé ara ariwo tá à ń pa ni pé ńgbà tó ti di pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ti kọjá nísìn, ó ti wọnú Ọ̀ṣun. Gbogbo gbà yẹn gan àti ìgbọ́ pé wọ́n ti jà Lọ́fà àbí wọ́n ti ṣọṣẹ́ ń bẹ̀. Ṣé àwọn pé kò péjọ́ méjì mẹ́ta síra wọn lẹ́yìn fọ́nrán yẹn, òun láriwo tọ̀fà jáde tán láwọn kan fi gbé ta Lọ́fà pé tọ̀ àwọn atiláwí kànrànjọ́gbọ́n o, wọ́n ti ṣe báyìí. Àbí kó tó di pa tún wá gbọ́ gan pé wọ́n tún ti kọjá ibi tá a rò pé wọ́n wà lọ́sùn. Ṣé ti rí pé gbogbo ohun tí a envisage, gbogbo ohun tí à ń pa lálọ́ tá à ń sọ lẹ́nà fúnra wa, ṣé rí pé ó ti fẹ́ máa ṣẹlẹ̀. Ìdí ni màá tún tẹnu mọ́ tí a lè dẹ́yẹ sí ẹnikẹ́ni. Ìdí sì ni tí kò yẹ ká máa jẹ́ kí ẹnikẹ́ni máa fi ọ̀rọ̀ ẹ̀sìn kán máa fi rà wá lọ́pọlọ, kán máa fi rà wá níyè láti lè ṣiṣẹ́ aburú tí wọ́n tán fẹ́ ṣe. Mi ò fẹ́ jẹ́ kí fọ́nrán yẹn gùn jù, màá dá dúró báyìí. Àmọ́ mo ṣì ń padà bọ̀, màá sì sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo ohun tó kù náà tí mo ní màá sọ̀rọ̀ lórí ẹ̀, màá sọ̀rọ̀ lórí ẹ̀ o. Àwọn kan wà, ọ̀rọ̀ ojú kòrò tí ìpojú kòrò jẹ live show ni, mo sì ti sọ fún yín. Ìgbà táàyè bá gbà mí, á jókòó á ṣe live show lórí ẹ̀ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Elédùmarè á dá gbogbo wa sí, á palẹ̀ àtọ̀nà wa mọ́, á ní ṣubú fọ̀tàyọ̀ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ilẹ̀ kóòtù àjèrè yóò tùbà yóò tùṣẹ.
gbogbo wa á rí tajé ṣe, àárówó ná, àní ní gbèsè lọ́rùn, á ṣòwò, á rèrè ọjà láṣẹ Èdùmàrè. Ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o, ọmọ ò ní kú mọ́ mi lọ́wọ́ láṣẹ Èdùmàrè. Ọkọ ò ní kú mọ́ yín lórí, aya ò ní kú mọ́ yín lábẹ́. Àtèmi náà, aya ò ní kú mọ́ mi lábẹ́ o. Mo sì ṣe ládùúrà fún ìyàwó mi náà, ọkọ ò ní kú mọ́ lórí láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn ọmọ wa tán járe ìdùnnú fún wa, tán pa wá láyọ̀, tán múnú wa dùn, wọn ò ní pa wá lẹ́kún, àrídùnnú wa ò ní dìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Elédùmarè ó máa ṣọ́ lílọ bíbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ní gbogbo ìgbà tèmi àtẹ̀yin tá a bá ti ro tọmọlàkejì níbi, tá a ṣiṣẹ́ aburú sí èèyàn, tá a gbé inú òkùnkùn mọ́ tafà sínú mọ́lẹ̀, gbogbo ẹni tó bá ló kubi tá a gbé gbà, ẹlúùlú tó fàjò ni wọn lórí ara ẹ̀ ló ń fà á lé. Gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá ti gbé báyìí ńkọ́, wọn lára ẹ̀ ní ó fi nà. Títí dìgbà tá a bá pàdé, èmi ọmọ yín náà ni Dr. Ọlábánjí Ọlágúnjú, tọ́pọ̀lọpọ̀ yín mọ̀ sí Dr. Mike Ọlá. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnugbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹ eégún télé. Mo ń kí gbogbo wa pé kárìíra láyọ̀ ó dàbọ̀.